eléyìí obìnrin tó bá gbé sílé tí ìdí rẹ̀ ò bá ti mọ́lé yóò di àgbéjúlẹ̀ ó máa gbé e kiri ọkùnrin sì pọ́ńta ọkọ wọn o kò sọkùnrin tó pé o bẹ́yìn ò ṣe gbádùn làwa náà ò gbádùn o. ìní ìtàkùn ìtúnà. àjọ máa mánéjà ara wa ni o ọgbọ́n sì lẹ́yìn obìnrin ń dá kò síbi tẹ́fẹ́ tì wá sí. àwọn tó láwọn ò ní lọ́kọ mọ́ ẹ dákun ẹ bí wọ́n léèrè yìí pé ìjẹ́ sex toy tí wọ́n ń lò ǹjẹ́ ó ṣiṣẹ́ bí ọkùnrin. ìní ìtàkùn ìtúnà. ọmọ kan jò ní wọ́n ní kó wá lọ́kọ ó lóun ò lè lọ́kọ òun ò nídìí ọkùnrin mọ́ ó lóun ti ní bèbí tóun máa ń lò bèbí tí ń paná. Allah tí bátìrì ń lò. bèbí tí ń paná bèbí tí bátìrì ń lò. ìní ìtàkùn ìtúnà. bèbí lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò láhàn sẹ́rí bébì tẹ́ máa ń pè wá yẹn gangan òun gangan lórúkọ wa o. bébì yẹn gangan náà ni o. àwọn ọkùnrin kan máa ń lágídí pé ọkùnrin ni mí bọ̀tẹ́ bá padà wó dáadáa bébì ni. bébì náà ni nínú ìfẹ́ bébì ni wá ẹ fi kọ̀mọ́dà ṣe ń fi sọ́tún fi sọ́sì ó wà ní wàá dọ̀bálẹ̀ ó wàá dọ̀bálẹ̀ àfa àwọn olóòótọ́ bẹ̀ tó yẹ kẹ́ dọ̀bálẹ̀ nísìn àwọn afa ta níyà láyà gbéraga àwọn tó bá dórí obìnrin àwọn àdọ̀bálẹ̀ àwọn àwọn àbá rẹ̀ báyìí ọ̀là tó mọ̀ ṣẹlẹ̀ mọ́ ni. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. ń kí ìkàlẹ̀ ìjọba bí wọ́n ti ń wọlé bẹ́ẹ̀ là ń kí wọn lẹ́ẹ̀kan náà báwọn. Allah hayatahu. ọlọ́mọ fi kankan ṣe yín. amiina. àwọn onínáwó nù mo kí ọlọ́run. Allah. mo kí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallama. gbogbo àwọn tí wọ́n ní wá tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. àwọn tí wọ́n ní wá tí wọ́n ń bẹ láyé àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run bá wa ṣe fún wọn. amiina ya Allah. mo wá kí gbogbo àgbàlagbà níkàlẹ̀ mo kí gbogbo àwọn àfáà wa ní ọwọ́ iwájú ọlọ́run jẹ́ àríra wa. àmín. ẹ dákun ẹ má bínú Alhaji Commander àti ìyá wa mo ní mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass mi ò dẹ̀ ní gbà wá ní àkókò rárá mo dẹ̀ fi ọlọ́run dá wa lójú wípé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá a bá farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì yìí kò ní sẹ́ni tí ò ní rí tiẹ̀ mú bẹ́ẹ̀. Allah. Alhaji Commander ọ̀dọ̀ yín ni wáàsí yóò ti bẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ẹ dákun Alhaji Commander ẹ má jẹ́ kẹ́nìkan kan wá bá yín mọ́ nísìnyí báyìí. Ọlọ́run kò fẹ́ nǹkan méjì. Alhaji Commander Ọlọ́run ò fẹ́ nǹkan méjì. Obìnrin sì fẹ́ nǹkan méjì yẹn. Allah. béèyàn ò bá wá fún obìnrin ní nǹkan méjì yẹn kò ní gbádùn obìnrin kò ní gbádùn ààrẹ. Allah. Alhaji Commander Ọlọ́run ò fẹ́ kéèyàn gọ̀ bẹ́ẹ̀ bá ka ayé Al-Qur'ani dáadáa Ọlọ́run sọ̀rọ̀ nípa la'allahum ya'qilun. walaqad adalla minkum jibilan kasiran afalam takunu taqilun. Ọlọ́run ní ṣe ẹ̀ ní làákàyè ni ìmọ̀ ń ka Ọlọ́run lára kéèyàn mọ́ ní làákàyè. Ọlọ́run wá sọ̀rọ̀ ṣe ẹ̀ ní làákàyè ni ẹ ṣe làákàyè ni nínú Al-Qur'ani ó lé 20 times. Allah. lẹ́yìn tó ń túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ kéèyàn gọ̀. ẹni bá sì gọ̀ kò ní kópa lára bá Ọlọ́run ààrẹ náà ni ó kópa lára bá. afalam takunu taqilun. Alhaji Commander mo láyọ̀ láti sọ fún yín lónìí wípé Ọlọ́run ni ò fẹ́ kéèyàn gọ̀ ìgbéyàwó fẹ́ kéèyàn gọ̀. Allah. béèyàn bá gbọ́njú nù ìgbéyàwó kò ní gbádùn ìgbéyàwó kalẹ̀. Ọlọ́run ni ò fẹ́ ká gọ̀ ànábì náà ò fẹ́ ká gọ̀. Allah. ó lé yíkéyìí mùmìnì tẹ́jọ́ bá sán jẹ láàyè kan lẹ́ẹ̀mejì ẹ sọ fún yín pé kì í ṣe mùmìnì. wọ́n ní kí ló dé ànábì ní ṣe kò ní làákàyè ni. àgọ́ ti kún báwọn. àgọ́ ti kún báwọn. Allah. ejò sán ọjẹ lákọ̀ọ́kọ́ ó tún wá sán ọjẹ lẹ́ẹ̀kejì ànábì náà ò fẹ́ ká gọ̀. afalam takunu taqilun. Alhaji Commander bọ́kùnrin bá gbọ́njú nù gbéyàwó yóò dàgọ̀ ìyàwó rẹ̀ ó mọ̀ wá mú un ṣeré báyìí àbí full housewife tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń dájọ́ ta ni ò mọ̀ pé nínú owó ọ̀bẹ ní ti ń dájọ́. Allah. bẹ́ẹ̀ bá wá fa gọ̀ọ̀kun tẹ́ bá lẹ́ fẹ́ mọ wádìí gbogbo nǹkan yóò ní ẹgbà ó yẹ lọ rà wá lọ́jà. lọ rà wá lísì rè. tí odidi gbajúmọ̀ bá wá dé àárín ọjà tó bá ń wá ẹja tí ń wá pọ̀nmọ́ tí wọ́n wá ń da omi lúrú sí i lára ẹ rí i pé àìfẹ́ gọ̀ rẹ̀ náà ó padà wájú ó gọ̀. Allah. Alhaji Commander bọ́kùnrin bá ti lóhùn òní gọ̀ fóbìnrin yóò padà gbọ̀gbẹ̀yìn. wa min ayatihi an khalaqalakum min anfusikum azwajan. gbogbo tí ò jẹ́ kí ni ẹlòmíì tó ní wípé
ó máa ń fẹ́ púfù pé òun gbọ́n gbogbo àyè àwọn àyè kan bẹ ó fi àgọ̀ lò ó tí n bá délé ńgbà mi ìyàwó mi yóò máa bá mi tó aṣọ mi yóò máa bá mi tó lánìyàn pé wọ́n fẹ́ kó o fún dry cleaner ó wá di lọ́jọ́ kan mo wá rí i pé aṣọ tí ń tò yìí kì í ṣe pé ń tò ń torí ìtọ́lọ́ nìkan o ń tò aṣọ yẹn torí owó tí ó yọ lápò aṣọ yẹn. wàtàgọ́ fẹ́lẹ́ ni òmùrí ìnáwó. ó wá rí báwọn àsìkò kan bẹ owó kankan ò wá kí n ṣẹ́kù sí mi lápò àwọn àsìkò yẹn aṣọ mi ò wá pẹ́ lórí iṣẹ́ yóò pẹ́ńlẹ̀ dáadáa. ọjọ́ kan ọjọ́ méjì mo wá rí i pé àṣé kì í ṣe torí èmi gẹ́gẹ́. wàtàgọ́ fẹ́lẹ́ ni òmùrí ìnáwó. mo wá fi àgọ̀ díẹ̀ kún èmi náà fúnra láàmì wàá mọ̀ fi owó sínú àpò yẹn tó bá ti wá kan owó bẹ̀ yọ ní ẹ ti ẹ̀ gbàgbé owó síbẹ̀ mi ò gbàgbé owó síbẹ̀ mo gọ̀ fún wọn ni. Allah. àwọn owó kan bẹ̀ yóò filẹ̀ sórí tébù báyìí ó mọ̀ọ́mọ̀ filẹ̀ síbẹ̀ ni ìyàwó náà ni ó mú ẹjọ́ máa wà wọ́n náà ti mọ̀ pé ó nílò rẹ̀ ni ó wá ní dúró lórí pé ọ̀dẹ́ náírà tó sọ nìyà á wà ní àwa ibi tó bá wọlé sí mo fẹ́ mọ̀ sẹ́. gbogbo ọkùnrin tí bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ ní. wàtàgọ́ fẹ́lẹ́ ni òmùrí ìnáwó. ẹni tọkùnrin bá ti gbọ́n jù nù gbéyàwó ẹ máa sọ fún yín pé máa palẹ̀ mọ́ pé ìgbéyàwó yóò dàgbù. lámúyẹ̀ fún síbìlẹ̀ amúdí ńlá máa ń gọ́fà. olórin ló kọ́ ní ó mọ̀ gbójú bí àwọn nǹkan míì. lámúyẹ̀ fún síbìlẹ̀ amúdí ńlá máa ń gọ́fà. bàbá ní gbogbo tóbìnrin ṣe lẹ́ẹ̀ máa fi bí obìnrin ẹ̀ẹ́dọ̀ta obìnrin. obìnrin ó bẹ̀ yín ní ìsìnkú má bínú ntẹ́ sọ pé kó má ṣe náà ni ó tún ṣe. obìnrin ni ó sọ pé wàlá ìtàlá ìsúnmọ́ ìbílẹ̀ tí bá tún ṣe ìwé lẹ́ẹ̀kan sí ìwé náà ni ó tún ṣe. Allah. obìnrin lẹ́ẹ̀mọ̀ sọ fún yín pé má dé yà yín ibẹ̀ náà ni ó tún mọ̀ lọ. wàtàgọ́ fẹ́lẹ́ ni òmùrí ìnáwó. àmọ́ tọkùnrin bá ti jẹ́ ni tí máa ń pe obìnrin jòkó fún gbogbo ọ̀rọ̀ ilé ó dàrú o. Alhaji Commander ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́hùn fẹ́ ká ṣe Ọlọ́hun fẹ́ ká parọ́ ẹ lè gbádùn ìyàwó yín tẹ́ ẹ bá parọ́ o. Allah. ẹ ń lọ́nà wo. lọ́nà wo bàbá. áńgẹ́lì mi báwo ni ìyàwó yín ṣe dá áńgẹ́lì ṣó nìyẹn ni. Allah. irọ́ ní jẹ́ áńgẹ́lì mi you are the sugar in my tea irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ já gbé tíì fún ọ ká má fi ṣúgà sí ìdáyàwó rẹ sínú tíì. ó rí i pé o ní di ṣúgà àmọ́ gbogbo tó ń fún obìnrin jẹun in tó ń mọ̀ fi fẹ́ràn rẹ nu. alkezibul halal nínú sẹ̀ríà Islam wọ́n wá irọ́ wọ́n wá pín wọ́n wá ní kò sí irọ́ kankan tá a lè fara mọ́ kọjá irọ́ tọkùnrin pa fóbìnrin ẹ̀ láti lè fi lékùn fẹ́. Allah. lájọ tí mo ti ń rìn láyé mi ò róbìnrin tó dáa tó ọ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o àti rí tó pọ̀ àmọ́ wọ́n la mú nígbà tó yẹ pé wọ́n la mú yẹn kò wá sẹ́ni tó dáa tó ọ. Allah. Alhaji Commander alkezibul halal Ọlọ́run ò fẹ́ irọ́ àmọ́ obìnrin ò fẹ́ òdodo ọkùnrin yìí máa ń fẹ́ obìnrin látara ojú ọkàn obìnrin n tó connect mọ́ létí ọkàn ọkùnrin n tó connect mọ́ lójú ọkùnrin tẹ́ ẹ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí pé ṣé wàá fẹ́ yàwó olóhùn fẹ́ yàwó ó kàn obìnrin kan tó kún wájú tó kún lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní wàhálà ìmáa fẹ́ yàwó. Allah. ẹ má dá lẹ́bi n tó rí ló connect mọ́ ọkàn rẹ̀ ṣé wàá rí obìnrin ò nídìí kó rí ẹ kó tó yóò fẹ́ etí ló connect mọ́ ọkàn obìnrin tóbìnrin bá gbúrò ọkùnrin dáadáa ó lè má rí ọkùnrin yẹn rí rẹ̀ ní wàhálà mo ti fọ́ fún un. Allah. tóbìnrin bá gbúrò àfà débi tó láàmì yóò ní bá mi wá àfà yẹn kò tí ì rí àfà yẹn o ó dúdú ni o ó pupa ni yóò ní mo fẹ́ràn rẹ̀. Allah. lẹ́yìn tó túmọ̀ pé tẹ́ bá fẹ́ kóbìnrin ó máa nífẹ̀ẹ́ yín etí rẹ̀ ní kẹ́ ẹ máa díìlì pẹ̀lú ẹ máa sọ ohun tó dáa sí i létí. Alhaji Commander tẹ́ ẹ bá ń sọ ohun tó kù díẹ̀ káàtó sí i létí ìfẹ́ ó tètè ṣá ẹ máa sọ ohun tí ó fẹ́ gbọ́ you are my life ìwọ mo fi mí ìwọ lọ́síjì mi ìwọ ni ṣúgà mi ìwọ ni yọ̀ mi ìwọ ni mangi mi ìwọ ni kọrí mi. Allah. torí wípé kò sí bó tilẹ̀ wù kóbìnrin ó nífẹ̀ẹ́ èèyàn tó etí yìí tó bá ti wà disconnected ọkàn rẹ̀ náà disconnect. Allah. ìyálà wa Khadija radiyallahu ta'ala anha kò tí ì rà nábì ìròyìn ẹ̀ ló gbọ́ wọ́n lẹ́nìkan ń bẹ ní Maka Al-Amin olùfọkàntán ni ó ní ẹ bá ń wá ó ti yóò fẹ́ kalẹ̀ látara tó gbọ́ nígbà tó wá kó owó lé lọ́wọ́ ó tún wá rí wípé ó kọjá àròyìn ó ní tó bá rí bẹ́ẹ̀ mo kọnu sí fúnra mi. Allah. Alhaji Commander ọ̀rọ̀ tó dùn la fi ń gbé obìnrin sílé àmọ́ àwọn ọkùnrin agbàgbé ọ̀rọ̀ tó dùn tán gbà tó wọlé tán o wọ́n á béèrè lọ́wọ́ ọkùnrin kan pé èé ti rí n tó fi ń tóòsì mi ńgbà tá à ń bẹ lọ́nà ó kó lẹ̀ mọ́ kò sí good morning sweetheart mọ́ ó ní dákunjọ́ ǹjẹ́ o rí ẹnìkan rí tó lọ sódò láti lọ pẹja tó wá da oúnjẹ ẹja sínú odò
tí ìwọ rẹ̀ wá gbé ẹja jáde nígbà tẹ́ja yẹn wá jáde tán ó tún wá fún lóúnjẹ jẹ. Allah. ó ní tó wá lè mú wa tó wá lè mú ẹja jáde tán ó là tún ní fún lóúnjẹ jẹ mọ́ ká pa á jẹ ló kù. Allah. Alhaji Commander ẹ má dàbí àwọn tí wọ́n mọ̀ sọ pé àní fún obìnrin lóúnjẹ jẹ mọ́. ntẹ́ ń ṣe tẹ́ ẹ fi gbé wọlé ẹ tún máa ṣe sí i. ntẹ́ ń ṣe tó fi sọ pé mo ṣe tiẹ̀ wọ́n pọ̀ kò sóbìnrin tó jẹ́ pé ọkùnrin kan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ òun náà ó wò yín yóò wò yín yóò wò yín wà ní eléyìí ló dúró tán tó bá wá rí bẹ́ẹ̀ Alhaji Commander ntẹ́ fi já àgbà máwọn kan lọ́wọ́ ẹ dákun ẹ mọ́ jùlẹ̀ o torí pé àwọn tẹ́ ẹ gbà á mọ́ lọ́wọ́ òun náà alágbàkó ló pọ̀ jù nù àwọn tó ń bẹ nùgbà nísìn wọn ò ní ọ́fẹ́ wọn dẹ̀ mọ́ dààmú rẹ nulẹ̀ ìyàwó mẹ́sẹ̀gì tí ìran obìnrin mẹ́ta ní bẹ àgbésùn ń bẹ àgbétì ń bẹ àgbésílé ń bẹ alájà bẹ́ẹ̀ bá ti wá di àgbésílé kó mọ̀ sọ rẹ̀ dàgbésùn o èyíkéyìí ìyàwó tó bá ti gbé sílé tí di ò bá ti gbélé yóò dàgbésùn o èyíkéyìí obìnrin tó bá gbé sílé tí di rẹ̀ ò bá ti mọ́lé yóò di àgbéjúlẹ̀ ó máa gbé e kiri ọkùnrin sì pọ̀ ń ta ọkọ wọn o ìyàwó Al-Qur'ani ń bá yín sọ̀rọ̀ yìí pé lásìkò. Ya nisa nabi lasunna kadi minan nisa'i. ìyàwó Commander kì í ṣe ìyàwó lásán ìyàwó gbajúmọ̀ kì í ṣe obìnrin ṣá. Ini taqaytunna. àmọ́ pẹ̀lú májẹ̀mú kan ni o kí ni májẹ̀mú náà ni wípé kẹ́yìn náà gbéra yín sípò yìí pé mi ò ń ṣe obìnrin lásán. Ini taqaytunna. Ini taqaytunna. ẹ bá ti rí ìyàwó àfà táwọn ọmọ àfà ń rí fín òun ló gbé rẹ̀ sáyé àrífín o. Allah. Alhaji Commander ògo lẹ́fẹ́ ògo téèyàn bá wá fẹ́ ògo tí wọ́n bá fi ògo lọ òun ni kó wo ìrìn rẹ̀ tẹ́ ẹ bá jẹ́ ẹni tí máa ń rìn pé kò kàn mí tẹ́lẹ̀ ẹ̀ lè rìn bẹ́ẹ̀ mọ́ o tẹ́ ẹ bá jẹ́ ẹni tí máa ń wọbì kan tẹ́nìkan kò ní mọ̀ pé wọbì kan ó ti kọjá bẹ́ẹ̀ nísìn. Allah. lẹ́nu pé post fọ́tò lásán screenshot ti pọ̀. Ó ti pọ̀. àwọn tó ti wá ń sẹ́ndì ẹ̀ síra wọn ṣe ti rí ìyàwó Commander wọ́n ti rìṣí ẹ̀ pa ká ní pé fọ́tò máa ń òdù pẹ̀lú rìṣí ẹ̀ lóye kí fọ́tò yìí ti ṣá. Allah. wọ́n ti wá gbé e síra wọn ìyàwó rẹ̀ ẹlòmíì tún zoom ojú ẹ̀ ó tún wo dáadáa ó dà pé mo mọ̀ ọ́ rí mi ò mọ̀ ọ́ rí mo mọ̀ ọ́ rí mi ò mọ̀ ọ́ rí. Allah. ẹ ti wá dẹni tí wọ́n fi kámẹ́rà lé kiri ìní takọ̀ ìtúnà Alájà Aisha ẹ wá níbẹ̀ wọ Ọlọ́run kò sọkùnrin tó pé o bẹ́yìn ò ṣe gbádùn làwa náà ò gbádùn o. Ini taqaytunna. àjọ máa mánéjà ara wa ní o ọgbọ́n sì lẹ́yìn obìnrin ń dá kò síbi tẹ́ fẹ́ tì wá sí gbogbo ń tẹ́ fi rọ́pò ọkùnrin èwo nú ẹ̀ ló dàbí ọkùnrin. Ini taqaytunna. àwọn tó láwọn ò ní lọ́kọ mọ́ ẹ dákun ẹ bí wọ́n léèrè yìí pé ìjẹ́ sex toy tí wọ́n ń lò ìjẹ́ ó ṣiṣẹ́ bí ọkùnrin. Ini taqaytunna. ọmọ kan jò ní wọ́n ní kó wá lọ́kọ ó lóun ò lè lọ́kọ òun ò nídìí ọkùnrin mọ́ ó lóun ti ní bèbí tóun máa ń lò bèbí ti ń paná. Allah. Tí bátìrì ń lò. bèbí ti ń paná bèbí tí bátìrì ń lò. Ini taqaytunna. bèbí lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò láhàn ìyàwó kò sí ní tó dàbí ọkọ o ẹ wá fún ọkọ yín ní respect àwọn èèyàn sọ lẹ́ẹ̀kan wọ́n ní kí lọkùnrin fẹ́ wọ́n là fẹ́ respect àmọ́ lónìí mo láyọ̀ láti sọ fún yín pé a fẹ́ nǹkan tó ju respect lọ báyìí mi jọba n tó ju respect lọ tóbìnrin lè fún ọkùnrin òun làánú alájà nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa waja'ala bainakum mawaddatan wa rahmatan. ó nígbà tí mo so ọkùnrin àtobìnrin pọ̀ tán Ádámù àti Háwà àgbà tó lọ́n so wọ́n pọ̀ tán ó wá ní mo wá fi ìfẹ́ àti àánú sí wọn láàrin mẹ́ni tó lọ́n fún nífẹ̀ẹ́ ni ọkùnrin. Allah waja'ala bainakum mawaddatan wa rahmatan. àwọn ọkùnrin òkà kì í ṣò lọ́ọ̀fù ni ọkùnrin ló máa ń fọ́ọ̀lì lọ́ọ̀fù jù. waja'ala bainakum mawaddatan wa rahmatan. Alhaji Commander ibi wọn ti ń jó ọ wá ṣe bí ọmọ kékeré sẹ́rí bébì tẹ́ máa ń pè wá yẹn gangan òun gangan lórúkọ wa o. bébì yẹn gangan náà ni o. àwọn ọkùnrin kan máa ń lágídí pé ọkùnrin ni mí bọ̀tẹ́ bá padà wó dáadáa bébì ni. bébì náà ni nínú ìfẹ́ bébì ni wá ẹ bí Commander ṣe ń fi sọ́tún fi sósì ó wà ní wàá dọ̀bálẹ̀ ó wàá dọ̀bálẹ̀ àfa àwọn olóòótọ́ bẹ̀ tó kẹ́ dọ̀bálẹ̀ nísìn àwọn àfa ta ní aláya gbéraga àwọn tó bá dórí obìnrin àwọn àdọ̀bálẹ̀ àwọn àwọn àbá rẹ̀ báyìí pé ọlá tó mọ̀ ṣẹlẹ̀ mọ́ ni. waja'ala bainakum mawaddatan wa rahmatan. Commander ìfẹ́ lẹ́bí ń ṣe gbọ́dọ̀ ń ṣe yìí mawaddatan lónìí ẹ lọ sọ́jà ẹ wá lọ́wọ́ ra ta lọ́jà ìfẹ́ wo lójú yẹn lọ ìyá yẹn gbàgbé ẹ ọkùnrin tó bá wà responsible kò ní ráyè I love you all the time èyí tí ó wà responsible tí ò ní tí ó ṣe fún ọ náà ni ó máa fi I love you pa ọ́
ìwọ ní jẹ́ I love you I love you I love you sórí ngbà mí ń bẹ action òun ni ó sọ fún ẹ pé a nífẹ̀ẹ́ rẹ ẹni tí ò ti jẹun yó àbí yìí tí ń wá tí bí ó ti jẹ ó yìí tó ń wá bí ó ti jẹ ó ni ó máa ṣe I love you I love you yóò jẹun tí ó jẹ ò ní rí mọ́ nísìn. Allah. ìfẹ́ tí commander lè show òun ni ìdààmú tí wọ́n dààmú kiri láàrin ọjà lónìí ìdààmú tí wọ́n dààmú kiri láti pe gbogbo àwọn àfáà yìí láti pe àwọn ògo yìí pé mo fẹ́ dun ìyàwó mi nú ìfẹ́ tiwa níyàwó ráyè I love you láàárọ̀ I love you lọ́sàn-án I love you lálẹ́ àkóòtù jọ tí máa lọ copy and paste ọlọ́mọdé á padà sí aburú ẹ máa copy ẹ máa paste ẹlẹ́mi wàá gbé wẹ̀ síwájú báyìí yóò máa kà lọ́ọ̀bù ọkùnrin gidi àánú ni kó ṣòwò kíns kó wò pé ìyàwó mi nídìí nǹkan kó ṣe fún un kó má sọ̀rọ̀ kó ní tó fẹ́ rèé yá gbà ìyàwó tọkọ bá ti wá nífẹ̀ẹ́ yín ra àmọ́ àánú ajé àwíyé tá a bá wóbìnrin tó bá láàánú wa wà láyà ní nájú kiri mọ́ tá a bá wóbìnrin tó bá láàánú wa wà láyà ní wà nǹkan kiri mọ́ nǹkan kò sọnù lọ́wọ́ wa àánú yìí là rí àkó ẹjọ́ lẹ̀ fún ọkàn mìírí náà ni kí la wàá jẹ lálẹ́ yìí báyìí ẹ ṣe wá rí báyìí ẹ láàánú ọkùnrin yóò sì mọ kú lọ yóò sì mọ gùn lọ́rùn báyìí ìyàwó tó wá ní wàláì mo láìkì bẹ́ẹ̀ ṣe wá slim nísìn. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ìyá ń jẹ ọkọ lọ ìyàwó rẹ̀ túmọ̀ pé ìyá ń jẹ kò láàánú ẹ̀. ó ti lùsí fati. nǹkan tí ń ṣe ọkọ ẹ wọ àwọn báwa tàná àánú làwọn ìyá wa fi pẹ́ lé wọn wọ́n máa jà báyìí wọ́n dẹ̀ gbọ́ pé ó rẹ ọkọ wọn wọ́n dẹ̀ ní ẹlọ́ba fún paracetamol wọ́n ń jà o kò ní débi kí wọ́n má láàánú ẹ̀ ọkọ ń fún ẹ lówó oúnjẹ àárọ̀ owó oúnjẹ ọ̀sán owó oúnjẹ alẹ́ ò dẹ̀ láàánú ẹ̀ wọ́n ní bówù kó dé bówù kó má dé já kó ẹ lẹ́wò láàrin ọ̀sẹ̀ kan wọ́n bẹ̀ kókò rọrùn ta. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ẹ̀jẹ̀ wà níyàn èyí tí àwọn àgbàlagbà fẹ́ so pọ̀ lónìí pẹ̀lú yànda Ọlọ́run gbogbo tí máa ń tún kankan kò ní tú ká. Àmín. Alhaji Commander nínú ẹni tí ayé ti sọ lórúkọ ní wọ́n ní olórin ni wọ́n ní gbajúmọ̀ ni kódà ń tẹ̀ ń ṣe gan wọ́n lè ń ṣe kódà wọ́n sọ pé ẹ̀ síríọ́sì kódà wọ́n lè sọ pé kò fẹ́ láyà ń lé ni wọ́n lè ní ojú ẹ̀ wà ń ta ni wọ́n lè ní àgbèrè ní ṣe. Alhaji Commander ìgbéyàwó yìí Ọlọ́run ní fi sọ yín lórúkọ fún. Àmín. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ìgbéyàwó yìí tọ́mọ ayé wa sọ pé a ti jèrè ọ̀rọ̀ láàrẹ̀ Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí. Àmín. ẹ̀yin ìyàwó yìí wà ní mẹ́ni. Àmín. àgbákò tí ó wàá kan ìyàwó látara yín Ọlọ́run ní gbé bá wọn. Àmín. àdánwò tí ó kan ìyàwó náà látara yín Ọlọ́run ní gbé bá wọn. Àmín. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bẹ láàyè wọ́n ní látòní lọ ìgbéyàwó yìí ó ti dá lálùbáríkà. Àmín. wala bismillahir rahmanir rahim. Àmín ya Allah. Allahumma anta a'lamu bi Àmín ya Allah. wa ala qadaya qadir. Àmín. famnan bi qadaya ya rabbal alamin. Àmín. Allahumma salli ala sayyidina Muhammadin. Àmín. salatan tunajjina bi amin jamil awal wal afat. Àmín. ilana bi jami al Àmín. wa tutayuna bi amin jamil. Àmín. wa tarfauna bi indaka ala darajat. Àmín. wa tuballighuna bi aqsal gayat. Àmín. min jamil khairat. Àmín. ayati. Àmín. wa ba'da al mamat. Àmín. wa kafani ta'iban. Àmín. la ubali man qalani. Sallallahu alaihi wasallam. lastu akhsha kaida a'da'i wa la Àmín ya jawra Allah. zamani. Àmín. فمكاني في زماني آمين. وزماني في مكاني آمين. وصلاة وسلام الله عليه في وسلم. تصوري في الأواني ما شاء الله. bàbá wa Kọ́sìmí wọ́n ládùúgbò tí mo ṣe àti wáàsí tí mo ṣe wọ́n ló dùn máa wọn nú púpọ̀ wọ́n lówó 50,000 naira wọ́n ní wá owó tí lágbára Ọlọ́run Àmín. yóò mọ̀ pọ̀ sí i Àmín. wọ́n la subhana rabbika. Rabbil izzati amma yasifun.